ẹ má dá Ọbásanjọ́ lóhùn, ó gbìyànjú sáà kẹta àmọ́ ó lulẹ̀. Usman Bugaje ló sọ bẹ́ẹ̀. Ọ̀mọ̀wé Usman Bugaje, aṣòfin nígbà kan rí, ti tako ọ̀rọ̀ ààrẹ Nàìjíríà tẹ́lẹ̀ Olúṣẹ́gun Ọbásanjọ́ tó sọ pé òun kò gbìyànjú láti du sáà kẹta lásìkò ìjọba òun. Ṣáájú ni Ọbásanjọ́ ti kọ́kọ́ sọ pé irọ́ ńlá ni ìròyìn eléyìí tó jẹyọ níbi ètò kan tí ààrẹ tẹ́lẹ̀ Goodluck Jonathan ṣagbátẹrù rẹ̀. Ọbásanjọ́ sọ níbi ìpàdé náà pé òun kò nífẹ̀ẹ́ sí sáà kẹta, bí bẹ́ẹ̀ kọ́ òun yóò jáwé olúborí tóun bá gbìyànjú ẹ̀. Ó ní mi kì í ṣe òmùgọ̀, tí mo bá fẹ́ ṣe sáà kẹta mo mọ bí màá ṣe ṣe tí màá sì borí. Kò sí ọmọ Nàìjíríà kankan, bóyá ó ti kú ni o tàbí ó sì wà láàyè, tí yóò sọ pé mo wá bá òun pé mo fẹ́ ṣe sáà kẹta. Irọ́ ni Ọbásanjọ́ ń pa o. Ohun gbogbo ló ṣe láti fi kún sáà rẹ̀. Àmọ́ nígbà tó ń sọ̀rọ̀ lórí ẹ̀rọ móhùnmáwòrán Channels, Bugaje ní Ọbásanjọ́ ń gbìyànjú láti ṣe àfikún sáà rẹ̀ lórí oyè àmọ́ kò sí àṣeyọrí. Púpọ̀ nínú àwọn akẹgbẹ́ òun nínú ìgbìmọ̀ aṣòfin lọ́dún náà lọ́hùn-ún ló mọ gbogbo ọgbọ́n tí bàbá Ìyábọ̀ dá láti má fi ipò sílẹ̀ lásìkò tó yẹ. Ó sọ pé mo lè fìdí rẹ̀ múlẹ̀ fún yín pé Ọbásanjọ́ gbìyànjú láti ṣe sáà kẹta. Ó gbìyànjú bẹ́ẹ̀ lọ sá gbogbo ipá rẹ̀ láti rí sáà kẹta ṣe, àmọ́ ó lulẹ̀ nínú ìgbìyànjú ẹ̀ torí pé kò pe ẹnikẹ́ni lórí aago pé òun fẹ́ sáà kẹta. Kì í ṣe ẹ̀rí tó ń dáńtọ́ láti fìdí rẹ̀ múlẹ̀ pé kò gbìyànjú rẹ̀. Ọgbọ́n ẹ̀wẹ́ ló lò, ṣùgbọ́n gbogbo wa nílẹ̀ ìgbìmọ̀ aṣòfin ni a mọ̀ dáadáa pé ó ṣiṣẹ́ lọ́sàn àti ní òru. Kódà púpọ̀ nínú wa ni àwọn ẹmẹ̀wà rẹ̀ ń dúnkookò mọ́. Bugaje ṣàlàyé pé lára àwọn tí wọ́n dúnkookò mọ́ lọ́dún náà lọ́hùn-ún ni sẹ́nítọ̀ tó ṣojú ẹkùn àríwá nígbà náà Victor Laa. Ó ní ọ̀rọ̀ náà le tó bẹ́ẹ̀ tí Laa fi na pápá bora fún ọ̀pọ̀ ọjọ́. Ó ṣàlàyé pé àwọn tó ń dúnkookò mọ́ àwọn àtàwọn tó ń fi owó lé àwọn kiri nígbà náà sì wà láyé lónìí. Bẹ́ẹ̀ ni àwọn tó gba owó náà nígbà náà kò tí ì kú o. Nítorí náà ẹlẹ́rìí òun kò sí ní ọ̀run alákejì. Tí ẹ kò bá gbàgbé, ọdún 2006 ni awuyewuye wáyé lórí àtúnṣe sí òfin ọdún 1999 kí àwọn aṣòfin tó paná rẹ̀. Tó bá jẹ́ pé àwọn aṣòfin fi ọwọ́ sí àtúntò náà lọ́dún náà lọ́hùn ni, àwọn ààrẹ ní Nàìjíríà yóò láǹfààní láti máa lo sáà mẹ́ta lórí àlífà báyìí o. Ìròyìn yàjóyàjó fún ti àkókò yìí kò ní jù báyìí lọ. Ẹ má gbàgbé láti kàn sí ìkànnì yìí, ẹ máa bá wa pín ká, ẹ máa fi èròǹgbà yín sábàlá àríwísí o. Ẹ sì kú ojú lọ́nà orí ìtàgé tó ń bọ̀ lọ́nà lórí ìkànnì yìí. Ètò tó wà ní lọ́yẹ̀ wà ń bẹ̀. Ọdún mọ́ wá ìkànnì jẹ́ kí alára. Ìròyìn lóríṣiríṣi tàbí mọ bó ṣe ń lọ láwùjọ. Ọdún mọ́ wá ìkànnì jẹ́ kí alára. Ìkànnì jẹ́gẹ́ alára. Jẹ́gẹ́ alára. Jẹ́gẹ́ alára. Jẹ́gẹ́ alára. Ìkànnì Jígí Alára 24 bàbá gbogbo.